Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀yin èèyàn wa káàkiri àgbáńlá ayé, kí kú dídí àsìkò yìí. Gbogbo ẹ̀yin àwa tá a jọ jẹ́ Yorùbá lápapọ̀, kíra wa. Ẹ̀yin ará Ìwó, Ìwó market, kábíyèsí Olúwo ńkọ́, Ọba Abdulrasheed Àkànbí, gbogbo ẹ̀yin ará Ìwó, ẹ̀yin ni mo wá bá lọ́rọ̀ ní dídí àsìkò yìí. Mo kí o, Tèlú ńkọ́, Tèlú of Ìwó, ọmọ ìyá family ọba wa Tèlú ti lọ dáná nílẹ̀ Haúsá. Ẹ̀yin àna Sultan, gbogbo ẹ̀yin ará Ìwó, ẹ̀yin ni àna Sultan. Ẹ kú àmúmọ́ra. Mo kí everybody. Ọlọ́run ní fẹ́ ní kọ̀ọ̀kan wá sílẹ̀. Ọlọ́run ṣe dáadáa fún ẹ. Ẹ sì kú oyè tuntun tẹ́ ẹ tún jẹ lénìí. Very dark man. Àrípẹ́ ẹ tún fi jẹ́ very dark man jẹ́ oyè tuntun lénìí. Atúnlùsí of Africa àbí of Nigeria. Ẹ kú oyè àmọ́rí o. Gbogbo ẹ̀yin ará Ìwó, mo fẹ́ pè ń ṣàkíyèsí kan ni. Kò fàjà o, ìmọ̀ràn ni mo fẹ́ fún yín o. Mo fẹ́ fún yín nímọ̀ràn ni o. Gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ará Ìwó, ẹ̀yin tẹ́ ti wà online, ẹ dákun ẹ bá mi táàgì àwọn tẹ́ bá mọ̀ tí wọ́n jẹ́ ọmọ ìlú Ìwó. Mi ní kẹ́ ẹ má bú mi o. Ẹni tó bá fẹ́ bú wa, àwa ti dá àṣàkẹ́, wọ́n ti gé wa létí lọ. Òsìrú èbú tẹ́ lè bú wa ìmọ̀ kò nítumọ̀. Èébú yín ò nítumọ̀ sí wa. Títí wa ni ká sọ òdodo ọ̀rọ̀. Ká sọ òdodo ọ̀rọ̀. Táwa bá ti sọ ohun tí jó òdodo ọ̀rọ̀, tó bá wù yín kẹ́ ẹ gbà, tó bá wù yín kẹ́ ẹ má gbà. It left to you. Títí wa ni ká sọ òdodo ọ̀rọ̀. Torí pé òdodo ọ̀rọ̀ ni má máa dá ṣáṣá. So ẹ bá mi táàgì Palace, ẹ bá mi táàgì Tèlú, ẹ bá mi táàgì àwọn ìjòyè tí ń bẹ nílùú Ìwó. Ẹ bá mi táàgì wọn. Gbogbo ẹ̀yin ará Ìwó, mo fẹ́ kẹ́ ẹ gbọ́rọ̀ tí mo fẹ́ sọ. Tọ̀rọ̀ tó máa ṣe ń láǹfààní lọ́jọ́ iwájú ni. Torí n tó burú jùlọ nínú tó lè dálẹ̀ Yorùbá rú lọ́jọ́ iwájú ni ká fọ́ máa lè jóye o. Nínú tó lè dálẹ̀ Yorùbá rú, tó lè mú kí ogun ó padà wọlé Yorùbá lọ́jọ́ iwájú, tẹ́ ẹ bá ti fi padà fọ́ máa lè jóye, tá a bá ti fi padà fọ́ máa lè, tọ́ máa lè, ìlú tọ́ máa lè bá ti jóye, ẹ gbà, mo fẹ́ kẹ́ ẹ gbà pé ìlú yẹn ò lè ní ìsinmi, kò lè sí peace níbẹ̀. Ìlú tẹ́ ẹ bá ti fi ọmọ àlè joyè, tí àwọn tán jẹ́ ojúlówó ọmọ ń bẹ nínú ìlú tán àjoyè mọ́, tó wá jẹ́ pé ẹni tí kì í ṣe ọmọ ìlú yẹn ló padà bọ́ sórí àpèrè ni, ẹ ti gbà pé ìlú yẹn kò lè sí àlàáfíà níbẹ̀ mọ́. Bàbá wa kábíyèsí Tèlú of Ìwó, Ọba Àkànbí Abdulrasheed, Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá yẹn ogun, Ọlọ́run jẹ́ kẹ́mi ẹ̀wọ̀n ogun. Mi wá bí láti wá ìsọ́ọ̀tì ọba, torí gbogbo àwọn ọba wa, ọba agbọ́dọ̀ ṣàpọ́nlé fún wọn. Ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ tó bá yẹ ká bá àwọn ọba sọ, agbọ́dọ̀ bá wọn sọ. Òdodo ọ̀rọ̀ tó bá yẹ ká bá aráàlú sọ, agbọ́dọ̀ bá sọ. Ní láti ìsọ́ọ̀tì àwọn ọba wa. Kábíyèsí Tèlú, Ọlọ́run jẹ́ mi ogun o. Tí aya bá kọni, aya náà la máa ń fẹ́. Tóbìnrin bá kọni, obìnrin la máa ń fẹ́. Obìnrin kọ bàbá wa kábíyèsí Tèlú of Ìwó. Obìnrin inú àwọn ìyàwó kan tí wọ́n fẹ́ ń jò ní, ó kọ̀ wọ́n sílẹ̀, ó lọ. Dandan sì ni Ọláyínká Sodiq, love from Ìkirè, ó ṣe ọmọ ìyá mi láti Ìkirè. Bàbá wa kábíyèsí Tèlú of Ìwó, Ọba Abdulrasheed, Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn, Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn. Bàbá fẹ́ fẹ́yàwó mi, wọn àrí ìyàwó fẹ́ ní Ìbàdàn, wọn àrí fẹ́ ní Ọ̀ṣun, wọn àrí fẹ́ ní Ọ̀yọ́, wọn àrí fẹ́ lÉkòó, wọn àrí fẹ́ ní. Bàbá sì gbéra wọn lọ sí ìlú Haúsá
wọ́n lọ fẹ́ yàwó torí pé ibẹ̀ àwọn ni àwọn tí wọ́n lọ fẹ́ yàwó lọ́dọ̀ wọn àwọn yẹn wọ́n trust ibi tí wọ́n ti fẹ́ yàwó ju kán fẹ́ yàwó ní ilẹ̀ Yorùbá lọ. Mo fẹ́ kí àwọn èèyàn tí wọ́n bá wà ní orí live mo fẹ́ kẹ́ gbọ́ mi yé. Bàbá lọ sílẹ̀ Haúsá lọ fẹ́ ìyàwó torí pé wọ́n nígbàgbọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àwa tá a jẹ́ Yorùbá wọ́n nígbàgbọ́ àbí ká sọ pé ọkàn wọn ò balẹ̀ láti fẹ́ ìyàwó lọ́dọ̀ ẹnì kankan nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n bàbá wa Tẹ́lú ọkàn wọn balẹ̀ láti fẹ́ ìyàwó tá bá fẹ́ ìyàwó lọ́dọ̀ orú àwọn sultan àwọn emir gbogbo àwọn ọkàn wọn balẹ̀ sọ́dọ̀ wọn. Ibi tọ́kàn yẹn bá balẹ̀ sí ibẹ̀ náà lèyàn ti máa ń nájà kò sí tó burú mbẹ̀. Níbi ibi ọba ti wùyàn bó wùyàn èèyàn lè sọ pé gùn lòyàn fẹ́ fẹ́ níyàwó bó wùyàn èèyàn lè sọ pé bóyá ànàgó lèyàn fẹ́ fẹ́ níyàwó bó wùyàn èèyàn lè sọ pé Ìgbò Ìṣòbò gbogbo ẹni téèyàn bá ti fẹ́ níyàwó obìnrin lobìnrin ń jẹ́ ẹ̀yà ló yàtọ̀. Ṣùgbọ́n àwọn kan ń bẹ tán lè fẹ́ obìnrin ẹni àwò àwọn kan ń bẹ gbogbo ẹni tó bá ti já sí pé òun ló wà ní ìcháàjì culture and heritage of his kí ni màá pè ná kí n sọ pé culture and heritage of his tribe kí n lò báyẹn gbogbo ẹni tó bá ti wà ní ìcháàjì kó jẹ́ pé àwọn náà fẹ́ secure àwọn náà máa secure culture àti heritage ìran wọn lè fẹ́ yàwó ẹni ẹ o wọn lè fẹ́ obìnrin ẹni ẹ o ṣùgbọ́n àláwò àwọn kan láti fẹ́ obìnrin níbi tó bá ti wù wọ́n àwọn tó jẹ́ pé wọn à sì nígbànú kí wọ́n secure culture and heritage of their tribe ìran tán ti jáde ṣùgbọ́n ẹni tó bá fẹ́ secure culture àti heritage ìran tó ti jáde kò lè fẹ́ yàwó anyhow kò lè fẹ́ ìran anyhow pàápàá jùlọ ẹni tó bá jẹ́ ọba aládé ọba tí ó bá fẹ́ kí omi ó tẹ̀yìn wò gbìn ìran tí ó fẹ́ kí omi ó tẹ̀yìn wò gbìn àwọn lẹ́nu nínú ìran rẹ̀ kò gbọ́dọ̀ lọ fẹ́ yàwó nínú ìran tí nínú ìran mi kí n gbé báwọn nínú ìran mi torí pé ṣíṣe bẹ́ẹ̀ ó lè fa ìjákulẹ̀ fún ìran yẹn lọ́jọ́ iwájú tàbí lọ́jọ́ ọ̀la kí ọba aládé kó lọ fẹ́ ìyàwó nínú ìran míì látòkèèrè tó yàtọ̀ sí ìran rẹ̀ ó lè fa kí omi ó tẹ̀yìn wọ̀gbìn ìran yẹn kómi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ìran yẹn lọ́jọ́ iwájú ó lè fa kí àbọ̀dè kó wọnú ìran yẹn lọ́jọ́ iwájú torí ẹ̀ ló jẹ́ n sọ pé program tí wọ́n fẹ́ sí lálẹ́ yìí àwọn tí wọ́n bá jẹ́ ọmọ Ìwó olóyè Ìwó àti àwọn tí wọ́n jẹ́ baálẹ̀ nínú Ìwó fẹ́ kájọ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò kádẹ́ ìjọ wo kíni tí ó ní láti ṣẹlẹ̀ torí consequences ti ń bẹ níbi kéèyàn ó wà ló kéèyàn ó jẹ́ ọba kọba ẹni tó jẹ́ Yorùbá ọba Yorùbá kó lọ fẹ́ obìnrin Ìṣòbò tàbí Ìgbò tàbí kó lọ fẹ́ obìnrin ní ilẹ̀ Haúsá kò sí tó burú Islam ó fààyè gbà ká fẹ́ obìnrin níbi tó bá ti wù wá o tó bá láti jẹ́ pé ẹni tó máa bá wa ṣẹ̀sìn wa ni ṣùgbọ́n
nígbà míì náà Islam náà jẹ́ kó yé wa pé hubbul watani minal iman hubbul watani minal iman kéèyàn fẹ́ràn ìlú rẹ̀ nínú ìgbàgbọ́ òun ló wà ìfẹ́ràn ìlú ẹni nínú ìgbàgbọ́ ló wà nínú ká fẹ́ràn ìlú ẹni òun ni ká fẹ́ ọmọ láti inú ìlú wa ibi tí mo ń lọ gangan ó ní pé gbogbo ẹ̀yin ọmọ Ìwó gbogbo ọmọ Yorùbá ìyàwó tí bàbá wa kábíyèsí tí wọ́n fẹ́ wọlé yẹn tí wọ́n lọ fẹ́ láti ilẹ̀ Haúsá ọ̀hún ni àwọn ọmọ tí ìyàwó yẹn bá ń bí àwọn ọmọ tó bá ń bí gbogbo ọmọ Ìwó gbọ́dọ̀ mọ̀ o wọ́n gbọ́dọ̀ dá àwọn ọmọ yẹn mọ̀ o àwọn ọmọ tírú ìyàwó tí bàbá wa kábíyèsí Telu of Iwo land àwọn ọmọ tí ìyàwó tán lọ fẹ́ láti ilẹ̀ Haúsá àwọn ọmọ tí ìyàwó yẹn bá ń bí gbogbo Ìwó gbọ́dọ̀ mọ̀ àwọn ọmọ yẹn kán dá àwọn ọmọ yẹn mọ̀ kán mọ̀ orúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan irú àwọn ọmọ yẹn wọn kì í ṣe full blooded of Yorùbá. That is where I'm going. That is where I'm going. Ibi tí mo ń lọ nìyẹn. Ibi tí mo ń lọ ò jìnnà. Ṣùgbọ́n ibi tí mo fẹ́ yà kọ́rọ̀ yóò lè bá yé wa lọ́pọ̀. Gbogbo ohun tí ń jẹ́ ìran Yorùbá pàápàá jùlọ ẹ̀yin ọmọ Ìwó torí pé tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ibì kan náà ni àbọ̀dé ó gbà wọlé. Ọ̀dọ̀ àwọn kan náà làbọ̀dé ó gbà wọlé. Gbogbo tí ń jẹ́ ìyàwó tí bàbá wa kábíyèsí Olúwo lọ fẹ́ láti nọ́ọ̀tì gbogbo ọmọ tí wọ́n tán bá bí Ọlọ́run san àwọn ọmọ yẹn lọ́mọ alálùbáríkà o ọmọ yẹn ò ní kú mọ́ wọn lọ́wọ́ o Ọlọ́run jẹ́ kán jèrè àwọn ọmọ yẹn o ṣùgbọ́n ìsọ ọmọ tó lè gorí àpèrè Ìwó wọ́n ìsọ ọmọ tó lè gorí àpèrè Ìwó bàbá wa ó wù wọ́n láti pé Fúlàní làwọn fẹ́ wọ́n dẹ̀ ti fẹ́ Fúlàní khalas kò sí nǹkan kan tó burú ń bẹ̀ ṣùgbọ́n tó bá dọjọ́ iwájú irú àwọn ọmọ yẹn gbogbo ohun tí ń jẹ́ ìlú Ìwó ó yẹ bá tí ìyàwó yẹn bá ti ń bímọ ó yẹ kẹ́ orúkọ tí ọmọ kọ̀ọ̀kan bá ń jẹ́ irú ọmọ kọ̀ọ̀kan tí ìyàwó yẹn bá ń bí ẹ̀yin ọmọ Ìwó ẹ̀yin ará Ìwó ẹ̀yin ìlú Ìwó ẹ lọ máa kọ orúkọ àwọn ọmọ yẹn sílẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan torí tó bá dọjọ́ iwájú tán bá fẹ́ dun tírú ọmọ yẹn bá sọ pé àwọn fẹ́ dun ọba tírú wọn bá lọ dun ọba tán bá lọ dun ọba nílùú Ìwó tírú wọn bá lọ dun ọba nílùú Ìwó nǹkan sílùú Ìwó nǹkan sílùú Ìwó consequences ẹ̀ máa ń lágbára o ó máa ń lágbára o consequences irú nǹkan yẹn máa ń lágbára o torí pé ẹni tí kì í bá ṣe full blooded tó bá gorí àpèrè ìlú kì í rójú ìlú kì í tó ìlú kì í rójú ìlú torí tó bá dọjọ́ iwájú irú àwọn ọmọ yẹn náà sọ pé àwọn náà ó dun ọba wọn á pera àwọn prince ni wọn àwọn tó bá jọkùnrin náà àwọn ọmọ tí obìnrin yẹn bá bí àwọn ọmọ míì àwọn obìnrin míì tán bá jẹ́ ọmọ tán jẹ́ Yorùbá tó bímọ fún Olúwo ẹ mọ àwọn yẹn lọ́tọ̀ ẹ gbọ́dọ̀ mọ orúkọ àwọn yẹn lọ́tọ̀ èyí tó jẹ́ Fúlàní ọmọ tó bá bí ẹ gbọ́dọ̀ mọ̀ wọ́n dáadáa kò ní dáa kọ́ ọmọ Fúlàní ẹni tí kì í bá ṣe full blooded of Yorùbá kó padà gorí àpèrè nílẹ̀ Yorùbá tírú ẹ̀ bá padà ṣẹlẹ̀ ṣé mọ̀ pé àwa ń bẹ láyé lénìí irú àwọn ọmọ yẹn nísìnyí kó tó di pé kírú wọn kán tó lè sọ pé àwọn dàgbà àwọn máa dun ọba gbogbo wa yìí a lè mọ̀ sí mọ́ but in order not to create a problem
for our children, láti má lè dá wàhálà alẹ́ fún àwọn ọmọ tí ń bọ̀. Ẹ tètè máa là á, ẹ tètè máa pé gbogbo ìtàn, ẹ tètè kọ ìtàn yẹn sílẹ̀ pé Olúwo ọba báyìí báyìí ó fẹ́ yàwó báyìí, ṣùgbọ́n nínú àwọn ìyàwó báyìí tó fẹ́, eléyìí Yorùbá ni, eléyìí Ègùn ni, eléyìí Fúlàní ni, ìtọ́jẹ́ Fúlàní ó bímọ iye báyìí, ìtọ́jẹ́ Yorùbá ó bímọ iye báyìí, ìtọ́jẹ́ Fúlàní orúkọ ọmọ rẹ̀ báyìí ni. tó torí pé tó bá di ọjọ́ iwájú tírúwọ ìbá tó ń bẹ tàbí tá àbá tó sí mọ́, irú àwọn tí wọ́n jẹ́ ìlàjì Yorùbá ìlàjì Fúlàní, ìlàjì Yorùbá ìlàjì Fúlàní, irú wọn tó bá padà lówó kò sí tọ́lọ́wọ́ lè ṣe, wọ́n lè lówó ju àwọn ojúlówó ọmọ lọ. Irú wọn lè sọ pé àwọn fẹ́ àwọn ọ̀rọ̀ àti àwọn náà dùn ọba Ìwó, wọ́n lè sọ pé àwọn dùn ọba Ìwó. Tírú wọn bá dùn ọba Ìwó, tẹ́ ẹ̀ bá ti separate ẹ̀, tẹ́ ẹ̀ dá ojúlówó ọmọ mọ̀, ẹni tó jẹ́ full blooded yàtọ̀ sí ẹni tí kìí ṣe full blooded, ìlú wà nínú wàhálà nìyẹn. ìlú wọ one chance nìyẹn. Reason nìyẹn torí pé nílùú lọ́dọ̀ àwọn Fúlàní tá à ń sọ yìí, ẹni tí kìí bá ṣe full blooded kò sí bó ṣe lè jẹ́ mùsùlùmí tó kò lè dúnpò kankan lọ́dọ̀ wọn o. Òdodo ọ̀rọ̀ tí ń bẹ níbẹ̀ nìyẹn o. Ẹni tí kìí bá ṣe full blooded, starting from láti ẹjẹ́ àgbé láti Ìlọrin lọ, láti Ìlọrin tó fi lọ sí tó fi dé Minna, Kaduna, ìkankan, kò sírú bó o ṣe lè sọ pé o ní mímọ̀ tó, kò sírú tó o lè jẹ́ tó yìí bá ṣe full blooded nílùú Ìlọrin, o lè jẹ ìmáàmù nílùú Ìlọrin. Tó yìí bá ṣe full blooded kò sírú ìmọ̀ tó lè ní. Tán bá fi lè wádìí, tán ṣèwádìí, kódà kò jẹ́ pọ̀ ọ̀dẹ yín ní ìmáàmù kan nílùú Ìlọrin, tán bá ti lè ṣèwádìí pé Yorùbá ni màmá rẹ ṣùgbọ́n Fúlàní ni bàbá tó bí ẹ, o ní ráìtì láti di ìmáàmù nílùú lọ́dọ̀ àwọn Fúlàní. O ní ráìtì láti di ìmáàmù tàbí láti di àwọn ipò tó bá jẹ́ kàǹkàkàǹkà tó jẹ́ pé o sàràkì, o ò lè débẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí, àsọ̀bíyà kọ́ leléyìí. Àsọ̀bíyà ni wọ́n ń ṣe àsọ̀bíyà. Tó bá jẹ́ pé àsọ̀bíyà ni, kí ló dé tí àwọn northerners tí wọ́n ń ṣe bẹ́ẹ̀? Because they wanted to protect their image, they wanted to protect their heritage and culture. Kí ló dé táwa máa wá fi levity hand tá a máa fi mú culture titi wa, tá a máa fi mú heritage titi wa? So ẹnikẹ́ni bọ̀ torí ẹ̀sìn, just because of our religion, ẹni tó bá wúlò lè dórí àpèrè nílẹ̀ Yorùbá, Ọlọ́run ló ní. Kí ló dé táwọn ọ̀sọ́ pọ́lọ́run ló ní ipò? Ó yẹ káwọn náà máa sọ pọ́lọ́run ló ní ipò. Ẹni ọba ti lówó tó bá ti dùn, tó bá ti débẹ̀, ó ti débẹ̀ náà nìyẹn. Kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Fúlàní o. Kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Fúlàní o. Tó ìbá ṣe full blooded, kó jẹ́ pé ìyá tó bí ọ Fúlàní ni, bàbá tó bí ọ Fúlàní ni, o ò lè dé ipò kankan. Gbogbo àwọn ipò tó jẹ́ ipò kàǹkàkàǹkà lọ́dọ̀ wọn, wọ́n á fi ilẹ̀ fún half Yorùbá, half Fúlàní. Ara o, ó máa wò lọ́ọ̀kan ni. Ó máa gbèlú pẹ̀lú wọn o. Ó máa yí dáadáa lù pẹ̀lú wọn. Ṣùgbọ́n o ò sí nínú ẹni tán tí kò lè kàn nínú ìlú. Kí ló dé tó jẹ́ tírú ẹ̀ ò lè rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá? Tó jẹ́ pé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ti fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan, wọ́n ti fi ẹ̀sìn, ẹlòmíì ẹ̀sìn ti sọ ẹlòmíì di dèdèrìn. Ẹ̀sìn ó ti jẹ́ kẹlòmíì ọgọ́. Ẹ̀sìn ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wa ọgọ́. Ẹ̀sìn ò dẹ̀ ní ká gọ̀ o, ẹ má jẹ́ ká tanra wa, àyàfẹ́ tó bá dìídì fẹ́ gọ̀ fúnra ẹ̀ lókù. Ẹ̀sìn tá à ń ṣe yìí kì í ṣẹ̀sìn dẹ̀dẹ̀rìn, kì í ṣẹ̀sìn ẹ̀gọ̀. Ìwọ ni kó ọmọ gọ̀ra rẹ, ìwọ ni kó ọmọ ya ẹ̀gọ̀.
má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn gba right wa. Ẹ̀sìn ọ̀tọ̀. Your heritage and culture apart. Our religion apart. Humanity among us apart. Tá bá ti wá ń da ẹ̀sìn papọ̀ mọ́ humanity, mọ́ culture and heritage, nǹkan máa ṣe wá lọ́pọ̀lọpọ̀. Nǹkan máa ṣe wá lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run dá wa pẹ̀lú èdè ọ̀tọ̀ọ̀tọ̀, àṣà ọ̀tọ̀ọ̀tọ̀, ìṣe ọ̀tọ̀ọ̀tọ̀, ìwà ọ̀tọ̀ọ̀tọ̀, kódà oúnjẹ ọ̀tọ̀ọ̀tọ̀, kódà aṣọ wíwọ̀ gan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìmúra tí mo mọ̀ yìí, for instance, ìmúra tí mo mọ̀ yìí kì í ṣe ìmúra ti tiwa. Kì í ṣe ìmúra ti tiwa. Tí n bá fẹ́ múra ti tiwa ń tiwa, ó nírú aṣọ tí màá wọ̀ táwọn èèyàn fi tán rí mi tí wọ́n á sọ pé ọmọ Yorùbá rè. Láì sọ fún wọn pé Yorùbá ni mí, fúnra àwọn èèyàn náà máa mọ̀ pé láì sọ̀rọ̀ Yorùbá lẹni tí ń lọ yìí. So à ń sọ ilé yìí látara pé àwọn tí wọ́n jẹ́ ọmọ Ìwó pẹ̀lú ìgbésẹ̀ tí bàbá wa kábíyèsí Olúwo tí wọ́n ń gbé nígbésẹ̀ tí ọ̀dá ni o, ṣùgbọ́n irú ọmọ tí obìnrin yẹn bá bí kò lẹ́tọ̀ọ́ láti dé irú orí ipò. Tó bá jẹ́ ipò òṣèlú ó lè dùn, tó bá wà àwọn aráàwò kàn rajú kalẹ̀ káwọn ojúlówó ọmọ tán jẹ́ full blooded, so constitutionally ó lè dùn pò òṣèlú táwọn aráàwò bá fún ní chance ẹ̀. Ṣùgbọ́n àpèrè, orí àpèrè yẹn, ipò ọba ìlú, àwọn ọmọ yẹn, àwọn ọmọ tí ọjẹ́ tí Fúlàní yẹn bí, ìyẹn Fúlàní tó jẹ́ olórí bàbá kábíyèsí Tẹ́lú presently, àwọn ọmọ tó bá bí, they have no right to ascend the throne. Asarula tó bá jẹ́ pé tí mo sì ń sọ tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀, mo kàn fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò. Ẹ jẹ́ a jọ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò. Recently ṣé ẹ mọ̀ pé wọ́n yan ìmáàmù nílùú Ìlọrin. Ǹjẹ́ fi mọ̀ pé ká protect heritage and culture is very very important. Wọ́n yan ìmáàmù nílùú Ìlọrin. Nínú àwọn criteria tí wọ́n fi yan ìmáàmù, ipò ìmáàmù nílùú Ìlọrin, òun ni pé wọ́n á lọ wo lineage ẹni yẹn. Ṣé ẹni tí wọ́n fẹ́ yàn yẹn tó fẹ́ di ìmáàmù yẹn, ẹni tán máa mú, wọ́n á lọ wo history rẹ̀, ta ló bí, ṣé bàbá rẹ̀ ṣé Fúlàní ni, ṣé màmá rẹ̀ ṣé Fúlàní ni. Tán bá ti rí traces sí pé bàbá rẹ̀ Fúlàní ṣùgbọ́n ìyá rẹ̀ Yorùbá ni, automatic disqualified. Kò sí irú ìmọ̀ tó lè ní, kò sí irú mímọ̀ tó lè ní nílùú Ìlọrin o, nílùú Ìlọrin o. Kọ́lọ́n jẹ́ kẹ́mi bàbá wa ìmáàmù Ìlọrin tí wọ́n ẹ̀sẹ̀ jẹ́, kọ́lọ́n jẹ́ kẹ́mi wọn ogun, kọ́lọ́n mọ́ fàárẹ̀ sí wọn àti gbà àtàgbà, kọ́lọ́n mọ́ dà kankan mọ́ wọn lọ́wọ́ o. So wọ́n ní láti check, láti wọ́n á yan ìgbìmọ̀, ó yẹ lọ ṣèwádìí. Gbogbo àwọn tí wọ́n ń dun ìmáàmù yẹn lọ ṣèwádìí. Àwọn wo náà jẹ́ original Fúlàní nínú wọn, àwọn wo náà jẹ́ half Fúlàní. Torí pé ẹni tí ó jẹ ìmáàmù nílùú Ìlọrin Fúlàní ló gbọ́dọ̀ jẹ́, kò sì gbọ́dọ̀ jẹ́ ìlàjì Fúlàní, ó gbọ́dọ̀ jẹ́ full blooded. Kò gbọ́dọ̀ jẹ́ pé ìyá rẹ̀ Fúlàní, bàbá rẹ̀ Yorùbá, tàbí bàbá rẹ̀ Fúlàní, ìyá rẹ̀ Yorùbá, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ẹni tó bá ti jẹ́ sí pé kì í ṣe full blooded Fúlàní kò lè jẹ ìmáàmù nílọrin o.
ó dẹ̀ lójú ipò ó lójú ipò tó lè jẹ nílùú Ìlọrin. They are protecting their heritage and culture. Kò sí bí elédè míì ṣe máa bọ́ sórí àpèrè elédè kan tó máa lè protect culture wọn nínú ìlú yẹn kò ní because it's not his culture kì í ṣe culture títí ẹ̀. Òun ọkàn láǹfààní láti bọ́ sórí àpèrè yẹn ni. So ṣe mọ̀ pé yóò sì àpèrè yóò sì ìlú yẹn darí. Torí kò ní darí ìlú yẹn pẹ̀lú culture ìlú yẹn. Kò ní darí ìlú yẹn pẹ̀lú culture ìlú yẹn. Kí ni culture? Culture tá ń sọ yìí kì í ṣe culture pé a ní kí wọ́n máa bọ òòṣà, kì í ṣe culture pé a ní ká máa bọ Ògún, kì í ṣe culture rárá. Yàtọ̀ sí à ń bọ òòṣà, à ń bọ Ògún, à ń gbégún, yàtọ̀ sí yẹn we have numerous of our culture. Nínú ká sọ Yorùbá kọ́ dángájá is part of our culture. Ká wọṣọ wa aṣọ Yorùbá ká fi gbé àṣà lárugẹ is part of our culture. Ká ṣeré ìbílẹ̀ ká ní nǹkan kan ṣe nínú ìlú ká àwọn eléré ìbílẹ̀ ká ṣeré ìbílẹ̀ fún wa is part of our culture. Ká jẹ oúnjẹ tó jẹ́ titi wa ká fi ṣe àlejò tàbí ká fi ṣe ayẹyẹ is part of our culture. Àwọn culture wa ọ̀pọ̀ láti wá lè protect èdè, ìwọṣọ, ìrìnsí, ìsọ̀rọ̀sí, jíjẹun, láti lè protect gbogbo àwọn nǹkan yẹn. Ó ní láti jẹ́ pé ẹni tó jẹ́ full blooded tó jẹ́ pé ní nkíà ìyá rẹ̀ ọmọ Yorùbá ni, nkíà bàbá rẹ̀ ọmọ Yorùbá ni. Irú àwọn yẹn náà lè dórí àpèrè náà máa mọ iye àpèrè yẹn náà máa mọ rú ṣe tó yẹ kán ṣe lórí àpèrè yẹn. Nígbà tẹ́ ẹ bá ní kí ọmọ Fúlàní ó bọ́ sórí àpèrè nílẹ̀ Yorùbá ẹ dákun bó ni ó ṣe lo àpèrè yẹn kí lẹ fẹ́ kọ́ máa ṣe mẹ́. Ìṣesí Fúlàní yóò máa lò ṣesí Fúlàní lábala kan, ìṣesí Yorùbá lábala kan. So ẹni tó bá wá jẹ́ pé ẹni tó bá jẹ́ sí pé bàbá rẹ̀ Fúlàní ni ìyá rẹ̀ Yorùbá tí rẹ̀ bá bọ́ sórí àpèrè ṣé mọ̀ pé yóò kógun jàlú, ó máa kógun jàlú, ó kógun jàlú. Kò sí irú tẹ́ ẹ lè máa sọ yóò sì máa take side lọ́dọ̀ àwọn family rẹ̀ tí wọ́n jẹ́ other side. So wa ma yazakaru illa ulul albab. Onílàákàyè ló lè gbọ́n tí mo ń sọ yé. Onílàákàyè ọ̀jọ̀gbọ́n èèyàn. Ẹnìkan ò ní gbọ́n tí mo ń sọ yé bí kò sí onílàákàyè. Bí kò sí onílàákàyè. Tá bá ní wọ́n ń ṣe àsọ̀bíyà. Tí èèyàn kan ẹni tí ò ní làákàyè kan bá sọ pé tí mo sọ yìí o àsọ̀bíyà ni mo ń ṣe. Á jẹ́ pé àwọn Fúlàní ṣe àsọ̀bíyà jù wá lọ. Á jẹ́ pé àwọn Haúsá wọ́n ṣe àsọ̀bíyà jù wá lọ. Àwọn nǹkan kan ń bẹ tí ò ní láti dàpọ̀ mẹ́sìn, kò ní láti dàpọ̀ mẹ́sìn tá a ti dàpọ̀ mẹ́sìn látara àìbọ́yá ìnílàákàyè ní kí n pe ní o tàbí àìdákanmọ̀ tàbí àìmọ̀ kan tàbí àìmọ̀ tọ́jọ́ ọ̀la fẹ́ sọ ní tí ò tiẹ̀ ní í ṣe pẹ̀lú ẹ̀sìn tí ò kan ẹ̀sìn. A máa gbé sábẹ́ ẹ̀sìn, máa gbé sábẹ́ ẹ̀sìn. Àdọ̀gbọ́n mú yàn lẹ́rú lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn. So gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìwó, ẹ̀yin ará Ìwó,
ẹni láti wà very very careful torí ọjọ́ iwájú ìlú Ìwó àti torí ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá nígbà tó lọ́wọ́ bá sọ ní Al-Qur'an lọ́wọ́ bá jẹ́ kó yọ pé yá ayọ́ an-nas inna khalaqnakum min dhakarin wa unza waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum indallahi atqakum. Ó dá wa, Ọlọ́run dá wa lóníranran, ó dá wa lórílẹ̀-èdè. Lẹ́yìn tó dá wa lórílẹ̀-èdè tán ó tún wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ ìran kọ̀ọ̀kan jáde nínú orílẹ̀-èdè kọ̀ọ̀kan. Ó fún ní kálukú léde títí ẹ̀ lìtàhárà fún kẹ́lẹ̀ bá dára yín mọ̀, kẹ́lẹ̀ bá mọ̀ pé Haúsá leléyìí kì í ṣe ìran tiwa, Yorùbá leléyìí kò jẹ́ tó ìran Yorùbá yàtọ̀, Ìgbò leléyìí ìran títí wọn yàtọ̀. Ọlọ́run fún ní kálukú ní ìwọṣọ tiwọn, ìsọ̀rọ̀ sí tiwọn, ìṣesí tiwọn, ìjẹ́ǹjẹ títí wọn, ó fún ní kálukú. Àwọn oúnjẹ kan ń bẹ nílẹ̀ Haúsá táwọn òyì kì í jẹ ń bí, àwọn oúnjẹ kan sì ń bẹ lọ́dọ̀ tiwa táwọn Haúsá ò kì í jẹ. Àwọn oúnjẹ kan ń bẹ nílẹ̀ Ìgbò tó jẹ́ pé so ṣé káwá ní nítorí Islam, ẹ̀sìn Islam dandan ni oúnjẹ tí ẹ̀yà kan bá ń jẹ a gbọ́dọ̀ jẹ. Islam la yukalifullahu nafsan illa wus'aha. Ọlọ́run fọ́ọ̀sì ìṣesí ẹ̀yà kan lórí ẹ̀yà kan rárá. Ṣùgbọ́n nínú ẹ̀yà kọ̀ọ̀kan tá a bá rí nínú ẹ̀yà míì tó bá dáa tó bá wù wá a lè mú mọ́ tiwa, a lè mú mọ́ tiwa pé àwọn ẹ̀yà yìí wọ́n ń sàwọn nǹkan báyìí, wọ́n ń sàwọn nǹkan báyìí tí nìkan ní ìsìn nínú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta Haúsá, Ìgbò, Yorùbá ta ló máa ń kí àwọn aṣáájú ní ìdọ̀bálẹ̀? Yorùbá nìna ó. Ìgbò wọn kì í kí àwọn bàbá wọn tàbáwọn aṣáájú wọn pẹ̀lú ìdọ̀bálẹ̀. Haúsá ò kì í kí àwọn bàbá wọn àti àwọn aṣáájú wọn ní ìdọ̀bálẹ̀. Yorùbá ló ní àṣà, nínú àṣà Yorùbá ni. Ṣé bọ́n làwọn kan tako ní wọ́n tako yìí tán fẹ́ fi àṣà Lárúbáwá tán fẹ́ fi gba àṣà títí wá dànù. Tí wọ́n ní ká má kí àwọn àgbàlagbà mọ́, ká má pọ́n àwọn àgbàlagbà lè mọ́, ká má pọ́n wọn lé mọ́ nílẹ̀ Yorùbá. Nínú àṣà Yorùbá ni kí ọmọ jí láàárọ̀ kùkùtù kó lọ bá bàbá rẹ̀ nínú yẹ̀wù, kó lọ kí bàbá rẹ̀, kó dọ̀bálẹ̀ gbalaja pé ẹ káàárọ̀ o bàbá mi. Wọ́n lẹ́yìn tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti sọ bàbá ẹ̀dọ́ lọ́hùn. Ẹ wo ìròrí, ẹ wo ìròrí. Ẹ wo ìròrí. Tọmọ orí ya rẹ̀ kó fojú kan ya rẹ̀ láàárọ̀ kùkùtù kó nà gbalaja, ìyẹn ọkùnrin, obìnrin kó forúnkún ẹ̀ méjèèjì kúnlẹ̀ pé màmá mi ẹ káàárọ̀ o. Kóbìnrin ó rí bàbá rẹ̀ láàárọ̀ kùkùtù kó forúnkún ẹ̀ méjèèjì kúnlẹ̀ pé bàbá mi ẹ káàárọ̀ o. So wọ́n ní kò dáa. Islam ò sọ pé kò dáa. Islam ò sọ pé kò dáa. Ìṣesí àti àṣà àwọn Lárúbáwá làwọn kan fẹ́ fi gba àṣà títí wá dànù. Wọ́n fẹ́ fi gba títí wá dànù ni. Àwọn Lárúbáwá tí wọ́n máa ń kìsì ara wọn lórí, tí wọ́n máa ń kìsì ara wọn lẹ́sẹ̀. Tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá la ti ń ṣe yẹn, wọ́n á tún ti yí yẹn náà mọ́ wa lọ́wọ́ pé kí ló dé tẹ́ kọ̀ndẹ́mù yẹn pé yẹn náà dáa. Tínú Lárúbáwá bá dùn, tán bá dùn síra wọn tán, wọ́n á kìsì ara wọn, wọ́n á gbá orí ara wọn, wọ́n á kìsì ara wọn lórí. Tí ọmọdé kékeré bá rí àgbàlagbà tínú wọn dùn síra tó fẹ́ sàpọ̀nlé ẹ̀tẹ̀ yẹnyẹn, yóò kúnlẹ̀ níwájú rẹ̀, yóò kìsì ẹ̀ lẹ́sẹ̀. Tó bá jẹ́ pàwa Yorùbá la nẹ́rù ṣe sí yẹn, á ti rá àwọn alákatakítí kan láàrin wa tá ti sọ pé Islam ò faramọ́ kéèyàn máa kìsì èèyàn lẹ́sẹ̀, ẹsẹ̀ tó ti fi tẹ ẹgbẹ́, ẹsẹ̀ tó ti fi tẹ ẹ̀gbin, kéèyàn kan wá kúnlẹ̀ kó máa kìsì ẹ̀.
ṣùgbọ́n torí pé jẹ́ sí Lárúbáwá nobody condemn that. Nobody condemn that. Ṣùgbọ́n nínú ìṣesí tí Lárúbáwá fẹ́ràn jù ó ní ká bọ́ra wọn lọ́wọ́. Sọ́wọ́ ayẹ ká fi yẹn ká fi condemn pé ẹ̀yin ọmọ tẹ́ bá ti rí àwọn bàbá yín ẹ má dọ̀bálẹ̀ fún wọn máa o, ẹ má kúnlẹ̀ fún wọn, ẹ má bọ̀ wọn lọ́wọ́ ni. Ṣé ẹ rí pé ìsinilọ́nà pọ́nbélé lélẹ́yìí? Ìsinilọ́nà. Àwọn tí wọ́n sì jẹ́ àwọn àgbàlagbà àwọn bàbá wa nínú ẹ̀sìn nílẹ̀ Yorùbá, àwọn ògbéyìn àwọn kọ́nákò yẹn wà o. Àwọn extremist. Àwọn kan tó jẹ́ pé wọ́n lọ kéwú àjòjì láwọn ààyè kan nílé òkèèrè tí àwọn yẹn ni wọ́n kó yẹn dé ni wọ́n fẹ́ fi ṣòṣèlú. So irú àwọn tí wọ́n lọ kéwú lélu òkèèrè ṣé bí irú wọn náà tó wà ní ogbó tí wọ́n terrorize tí bára ìkọ̀kúkọ̀ tán lọ kó náà nìyẹn. Ara ìkọ̀kúkọ̀ tán lọ kọ́ òun náà ni pé káwọn máa terrorize ìlú under this guise of jihad. Under this guise of jihad. Wọ́n sọ̀rọ̀ àwọn dẹ̀ tó ń gbénú igbó. Wọ́n gba ransom. Ṣùgbọ́n ẹ lè rí nǹkan kírun wọn à kì í kírun. Bandit ò kì í kírun. Terrorist ò kì í kírun lẹ́yìn kan mú kó lò. Jihad wo làwọn yẹn wá ń ṣe? Ṣé jihad líṣà ìtọ́ni ni àbí jihad lillahi? So ká sọ díẹ̀ ká mẹ́nu kúrò lọ́rọ̀. Ẹ̀yin Ìwó lápapọ̀ gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìwó, ìmọ̀ràn tí mo mú wá láti wá fún ilé yìí o. Ẹ kú àlejò tuntun lénìí o. Ẹ kú àlejò VDM. Ẹ kú oyè tuntun tẹ́ tún fún Very Dark Man. Àní k'Olúwo bàbá wa kábíyèsí Olúwo ìyàwó tán fẹ́ Ọlọ́run ọba ó jẹ́ kẹ́mi yín ọjọ́gun o. Bẹ́ẹ̀ bá tún fẹ́ mi lọ́dọ̀ ọba Kánò ẹ lọ fẹ́. Ṣùgbọ́n àwọn ọmọ táwọn ìyàwó tẹ́ ẹ bá ti fẹ́ láti ọ̀dọ̀ àwọn mọ́là, àwọn Haúsá, àwọn Fúlàní, ọmọ tírú àwọn ìyàwó yẹn bá bí wọn lẹ́tọ̀ọ́ láti gorí àpèrè nílẹ̀ Yorùbá. Wọn lẹ́tọ̀ọ́ láti gorí àpèrè nílẹ̀ Yorùbá. Irú àwọn ọmọ yẹn dẹ̀ lélẹ́yìí gbogbo ọmọ tí àwọn ìyàwó yẹn bá bí ó yẹ kí orúkọ wọn máa wà lákọọ́lẹ̀ síbì kan torí ọjọ́ iwájú wọ́n lè mọ àwọn wo náà jẹ́ Fúlàní nínú àwọn ọmọ tí bàbá kábíyèsí Olúwo bí. So Fúlàní ò ní lè bọ̀ sí àpèrè ọmọ Yorùbá kí omi ọmọ bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Full-blooded ẹni tó jẹ́ pé bàbá rẹ̀ Yorùbá, ìyá rẹ̀ Yorùbá, òun ló lẹ́tọ̀ọ́ láti dun ipò àpèrè tó jẹ́ tàwọn baba ńlá baba wa, ló sì lẹ́tọ̀ọ́ láti bọ́ síbẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí. A gbọ́dọ̀ protect culture, traditions and heritage of our land. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.